jẹ lórí òkò ọ̀rọ̀ tí Sowore sọ sí i torí àtìlẹ́yìn rẹ̀ fún Tinubu. Ajìjàǹgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation ní olóyè Sunday Adéyẹmọ, ẹni táwọn èèyàn mọ̀ sí Sunday Igboho mà ti dá a padà fún ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore lórí ọ̀rọ̀ tó mà sọ pé òṣèlú jẹ́ kí n jẹ ni owó baba dámì máa ń ṣe. Ọ̀rọ̀ yìí mà jáde lẹ́yìn tí Sowore tó mà fi ẹ̀sùn kà àwọn ajìjàǹgbara kan wípé nítorí nǹkan tí wọn yóò jẹ ó ní wọ́n fi ń ṣe àtìlẹ́yìn fún àwọn olóṣèlú kan. Sowore ó mà sọ nínú fídíò náà pé gbogbo nǹkan tí Igboho máa ń ṣe lágbo òṣèlú báyìí tó fi mọ́ àtìlẹ́yìn rẹ̀ fún ààrẹ Tinubu kò mọ̀ sẹ́yìn ọ̀nà àtijẹ́ èyí tó pè ní àmàlà politics. Owó baba dámì sọ nínú àtẹ̀jáde kan tí adarí ètò ìròyìn rẹ̀ Ọmọyẹmí Kòíkì tó mọ̀ síta pé ọ̀rọ̀ tí Sowore mọ̀ sọ kò mọ̀ lẹ́sẹ̀ nílẹ̀ àti pé kì í ṣe nǹkan tó yẹ káwọn èèyàn kà kún. Ajìjàǹgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation ó ṣàlàyé pé ẹ̀tọ́ òun ni láti wá ojútùú sí ètò ààbò tó mà mẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá àti láti ṣe àtìlẹ́yìn fún Tinubu kó lè wọlé sáà kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún 2027. Irú ọ̀rọ̀ báyìí ó má tàbùkù ìgbìyànjú wa láti rí wípé ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ dáadáa láwọn ìpínlẹ̀ Yorùbá àti káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀. Ìgbà mélòó ó ní Sowore ṣe agbátẹrù ìfẹ̀hónúhàn fún ìtúsílẹ̀ mi. Ìgbé ayé tí Sowore ń gbé gan ó tako bó ṣe ń sọ pé òun ń jà fún àwọn mẹ̀kúnnù torí ilé ìtura tí wọ́n ń gbà ní 450,000 naira ní ọjọ́ kan ìmọ̀ ló máa ń sùn ní ìlú Èkó. Kò sí ẹni tó lè fipá mú mi láti ṣe àtìlẹ́yìn fáwọn olóṣèlú bíi Àtíkù Abubakar, Peter Obi, n kò sì lè bá Sowore gan ṣiṣẹ́ pọ̀. Ìgbòho ló sọ bẹ́ẹ̀. Ìgbòho ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi síta náà wípé ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá ìmọ̀ ló máa jẹun lógún o. Ó ní nǹkan yìí gan ń lòun jà fún kì í ṣe èròǹgbà láti dupò òṣèlú rárá. Ìgbòho béèrè lọ́wọ́ Sowore nípa bí ètò ààbò bó ṣe rí ní ìpínlẹ̀ Ondo tó jẹ́ ìpínlẹ̀ rẹ̀ níbi tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé, ìpànìyàn àti oríṣiríṣi ìkọlù tó ti ń wáyé léraléra. Ó ní ìkọlù àwọn agbébọn láwọn ìgbèríko àti sáwọn obìnrin tó fi mọ́ àwọn ọba aláyé ń lòun fẹ́ kó di ohun ìgbàgbé. Ajìjàǹgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation ó wá sọ wípé nǹkan tóun ti ń jà fún nìyí láti ọdún 2020. Owó baba dámì ó ní bí Sowore bó ṣe pe àkíyèsí òun lórí ètò ààbò ní àmàlà politics ó mà tako èròǹgbà òun láti wá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tán wà o. A kú ọlá Jímọ̀ tòní ọpẹ́ ẹ̀ báyìí lèmi àti yóò ṣe lókè èèpẹ̀. Àmín.